pàṣẹ pé kí àwọn Ọ̀yọ́mèsì lọ jọ̀wọ́ ara wọn fún àjọ EFCC fún ìwádìí lórí ẹ̀sùn gbígba mílíọ̀nù 15 náírà 15 million naira lọ́wọ́ ọmọ oyè sípò Aláàfin. Oríṣiríṣi àwọn ìgbìmọ̀ afọbajẹ nílùú Ọ̀yọ́ àwọn Ọ̀yọ́mèsì ti wọ gàù. Ìdí ni pé ilé-ẹjọ́ gíga tìjọba àpapọ̀ tó wà nílùú Ìbàdàn ti pàṣẹ pé kí àjọ tó ń ṣe ìwádìí ìfimúfínlẹ̀ lórí ẹ̀sùn ìwà ìbàjẹ́ ṣíṣowó ìlú báṣubàṣu EFCC lọ tanná wádìí wọn. Adájọ́ Ìkérésì Akpan lásìkò tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ wá wọ́gi lé ẹjọ́ tí olóyè 5 lára àwọn Ọ̀yọ́mèsì náà pè wípé kí ilé-ẹjọ́ dá àjọ EFCC lẹ́kùn láti máa tanná wádìí àwọn. Ṣáájú ní àjọ EFCC ti ránṣẹ́ pé àwọn Ọ̀yọ́mèsì náà láti lọ sọ tẹnu wọn lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n pé wọ́n gba mílíọ̀nù 15 náírà lọ́wọ́ ọ̀kan lára àwọn ọmọ oyè tó ń du ipò Aláàfin ìyẹn Lukman Gbadegesin. Àtàndá àti Oyèwálé jẹ́wọ́ pé àwọn afọbajẹ yan Lukman Gbadegesin gẹ́gẹ́ bí Aláàfin tí yóò gorí ìtẹ́ lẹ́yìn tí àwọn gba mílíọ̀nù 15 náírà lọ́wọ́ rẹ̀. Nígbà tó ń ṣàlàyé bí ìgbésẹ̀ náà ṣe lọ, agbẹjọ́rò fún àjọ EFCC SM Galandachi sọ fún ilé-ẹjọ́ gíga náà pé méjì lára àwọn olóyè Ọ̀yọ́mèsì náà Lámídì Oyèwálé àti Àsìmíyù Àtàndá ti jẹ́wọ́ fún àwọn pé ọmọ ọba Gbadegesin fún àwọn ní mílíọ̀nù 15 náírà lásìkò tí wọ́n ń ṣèpàdé pọ̀ láti yan Aláàfin. Àjọ EFCC fi kún pé Àtàndá àti Oyèwálé jẹ́wọ́ pé àwọn afọbajẹ yan Lukman Gbadegesin bí Aláàfin tí yóò gorí ìtẹ́ lẹ́yìn tí àwọn gba owó náà lọ́wọ́ rẹ̀ tán. Lẹ́yìn èyí ni àwọn Ọ̀yọ́mèsì gba ilé-ẹjọ́ lọ pé kó dẹ́kun láti máa dúnkookò dún mọ̀wúrú mọ́ àwọn mọ́. Ṣùgbọ́n adájọ́ Akpan ní ilé-ẹjọ́ kò lè dá àjọ EFCC lọ́wọ́ kọ́ láti ṣe iṣẹ́ rẹ̀ tí òfin gbélé lọ́wọ́, èyí tó ní ṣe pẹ̀lú títan iná wádìí àwọn ẹ̀sùn àjẹbánu nídìí owó náà. Adájọ́ ní ìgbésẹ̀ àjọ EFCC láti tanná wádìí ẹ̀sùn gbígba owó ẹ̀yìn tó mílíọ̀nù 15 náírà tí wọ́n fi kan àwọn Ọ̀yọ́mèsì náà kò túmọ̀ sí pé wọ́n ń tàbùkù tàbí dúnkookò dún mọ̀wúrú mọ́ wọn. Àwọn Ọ̀yọ́mèsì márààrún tí ìgbẹ́jọ́ náà kàn ní olóyè Yusuf Ayọ̀ọ́lá tí í ṣe Basọ̀run ìlú Ọ̀yọ́, Lámídì Oyèwálé, Sàmù, Àsìmíyù Àtàndá, Àgbàkin, Hamsat Yusuf Akínnekú àti Wakil Oyèdàpọ̀. Ètò ìgbẹ́jọ́ náà sì ló bọ́ sí àsìkò tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé kéde ọmọọba Abímbọ́lá Akeem Owádé gẹ́gẹ́ bí ẹni tí ó gun orí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀ tí í ṣe Aláàfin Ọ̀yọ́. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wa, yóò sì dára fún yín.